mi ò ní jókè ṣe kò wá tọ́pẹ́ ládùújú ìjì tó ti jà tí ó gbé mi lọ ó tọ́pẹ́ àdìsá ò ní jókè ṣe kò wá tọ́pẹ́ ládùújú ìjì tó ti jà tí ó gbé wà lọ ó tọ́pẹ́ ọmọ Yorùbá a ò ní jókè ṣe kò wá tọ́pẹ́ ládùújú ìjì tó ti jà tí ó gbé wà lọ ó tọ́pẹ́ Yorùbá nation no going back. Wọ́n ti sọ fún yín pé eré tí irọ́ tó fogún ọdún sá ìjọ kan báyìí lòtítọ́ máa bá gbàsgbòs tó ń ṣẹlẹ̀ nínú omi ìnira ó ti ń clear lójú Queen B wàhálà ìtún ìwọ̀n àlẹ́ fẹ́ wò ó ẹ máa wọ bí tí gbàsgbòs yẹn ti bẹ̀rẹ̀ onídọ̀tí ti jẹ́wọ́ fún wọn o àwọn sọ wípé inú gímú wọn la wà onídọ̀tí ti jẹ́wọ́ fún wọn bó ṣe ń lọ ṣé bí wọ́n tiẹ̀ ní 1 million kìnnìkan thousand countries ló ti recognize Yorùbá nation tán gbà saglamation pemplemation menstruation nation tí wọ́n gbà kúlíkúlí búrẹ́dì pa fún àtẹ̀wà gan-an nation tí wọ́n gbà wọ́n ní bí 1 million àbí 5 afẹ́ tó 5 billion country gbogbo àgbáyé ló ti recognize wa pa àti dá dúró onídọ̀tí ti jáwọ́ fún wọn o ó ní ọwọ́ ara ẹni la fi ń tún wa ẹni ṣe ó ní ẹ máa gbà méjì lẹ máa gbọ́ ẹ máa gbọ́ bónítọ̀ ṣe yẹ kó yé wọn àwí ìgbọ́ òsì mọ́ o àfọ̀gbà ló kù o àtẹnitọ́pọ̀lọ́ ẹ bá yòrò ní onímọ̀ wípé àwọn tí wọ́n 1 chance lẹ́pín bí tí mọ̀ pé òun ti wọ 1 chance ọ̀rẹ́ mi ó fi style draw rẹ̀ back ni pé yé òun ti wọ́ ó ti gbé wọn ní ṣòṣò ẹ ṣí ẹ fídíò yìí kókó àwọn tó wà Nàìjíríà páwọn ti wọ gúrúmù kókó àwọn tó wà nílùú òyìnbó páwọn ti gbé àwọn ní handicap wọ́n ti gbé wọn ní gógó onídọ̀tí ti jẹ́wọ́ Queen B náà wá ṣe gbás ó kó fún Black Lion o tó láti sọ fún yín tipẹ́tipẹ́ pé Black Lion kò kí ń ṣe ọmọ Yorùbá ọmọ Ìgbò ni ṣùgbọ́n ẹ gbà ẹ nígbà tí bá akálòlò ló ń sọ fún yín báwo lẹ ṣe máa gbà ẹ lè gbà àgbà tó di yín bá ń jà nísìn ó máa clear o ẹ ká kọ́kọ́ gbọ́ lẹ́nu dúpẹ́ ọgbà tó bá ń gbọ́ ọgbà dúpẹ́ ọmọ ọgbọ́n wọn ló gbọ́n jù máa káwọn sòsú ẹ lọ fi wọ́n ṣe tó bá wùn ẹ́ $1 million gbọ́wọ́ lọ́wọ́ wọn kò fi wọ́n ṣe anything ẹbí wọn ò gbé wọ́n máa sàn ní sọ́kẹ̀ ẹjá gbọ́rọ̀ lẹ́nu dúpẹ́. Ó ti dandan ká wà ká padà sí orílẹ̀-èdè tiwa. Bàbá orílẹ̀-èdè tiwa a máa ṣe ìṣìṣì ká máa ṣe àmójútó ààbò ètò ààbò dáadáa ètò ẹ̀kọ́ ètò gbogbo ètò pátápátá la máa ṣe. Nínú $1 million. Orí àgbèdì ara wa Ọlọ́run ló dá wa bẹ́ẹ̀ fún èèyàn o Ọlọ́run ti fi bẹ́ẹ̀. Ẹ wo gbogbo orílẹ̀-èdè lágbàáyé ìtàn tó ń tẹ ìdè sí wọn ẹ wo ìgbéga sọ́nà. Ẹ wo aláṣẹ padà sílé adẹ láti fẹ́ sáré recognize pé ẹ wo ẹ̀dá mọ jẹ́kọ́mọ̀ náà. Jẹ́kọ́mọ̀ alájà. Jẹ́kọ́mọ̀ recognition jẹ́kọ́mọ̀. Paso recognition. Orílẹ̀-èdè Yorùbá ó ti kú o ní ibi tí wọ́n pè ní Nàìjíríà. Tó gbogbo ìwé tá à ń gbé káàkiri ẹ̀kọ́ lẹ́tà recognition wípé ẹ fẹ́ kí ìjọba yẹ o. Wọ́n ní ẹ̀kọ́ lẹ́tà tí gbọ́ nǹkan kan o ṣé bẹ́ẹ̀ ni gbogbo èèyàn ti mọ̀ yín ni lẹ́tà kí ẹni kan máa kọjá re tí gbọ́ anything wàhálà ẹ jókòó dáadáa jẹ́kẹ́ mi náà sit tight ẹ jókòó dáadáa o torí kẹ́wọ́n ní pé tẹ́sí ra popcorn yín ẹ gbé popcorn yín sẹ́gbẹ̀ẹ́ pẹ̀lú omi tó tutù mi yẹ kí èèyàn jáwọ́ lórí ṣíà o ọwọ́ mi ò sí ń bẹ̀ o ẹ jẹ́ àmà gbọ́ recognition ájà recognition lẹ́tà kí ni nǹkan tó máa kọ síbẹ̀ ní gbogbo ayé ti mọ̀ yín ni ó sú mi o wọ́n ń polówó gàrí o gàrí tàjú ń dómi lọ àwọn òpolówó Sunday Igboho ọmọ aládìkún agúnmu òwò wàhálà ìwọ̀n kí polówó gàrí ó tàjú ń dómi lọ no advertisement for gàrí bí dómi ṣe ń polówó tó ó ń sáré tọ gàrí lẹ́yìn ni o
irọ́ rèé modern recognition sọ̀rọ̀ jàre ọ̀rẹ́ mi bẹ̀rẹ̀ sí ní gbà wọ́n tiẹ̀ lọ. recognize wípé ilẹ̀ Yorùbá ètò ní nation ó jáde kúrò ní Nàìjíríà. ẹ má kọ ìpínlẹ̀ tó adọ̀ láti jẹ́ kọ́ ní recognize wípé ẹ wo ẹ̀dá mọ́ jẹ́kọ́mọ̀ náà nìyẹn. jẹ́kọ́mọ̀ recognition jẹ́kọ́mọ̀. ẹ jẹ́kọ́mọ̀ wípé orílẹ̀-èdè Yorùbá ó ti kúrò ní ibi tí wọ́n pè ní Nàìjíríà. tó gbogbo ìwé tá à ń gbé káàkiri ẹ̀kọ́ lẹ́tà recognition wípé ẹ fẹ́ kí ìjọba yẹn kó recognize wípé ilẹ̀ Yorùbá ètò ní nation ó jáde kúrò ní Nàìjíríà. ẹ má kọ ìtàn fún wọn kò ní ìdí torí gbogbo ìtàn tó yẹ kán gbọ́ gbogbo nǹkan tó yẹ kán ṣe gbogbo ó sì ti fọ́tò láti ẹsẹ̀ náà ó ti wà lọ́wọ́ wọn. àwọn gan mọ̀ wọ́n mọ̀ kì í ṣe pé wọn mọ̀ ó ti wà lọ́wọ́ wọn ẹ̀kọ́ tá a kọ́ ní sókí ẹ̀kọ́ sínú mailbox kò bá ìjẹ́ tẹ̀rí lórí ládùúgbò ẹ̀ṣẹ̀ ń bẹ̀ sí. ó lè máa rò pé akíni tòun àti ó máa sọ lẹ́yìn pé wọ́n sọ ní nation Yorùbá nation ó ti mọ̀ náà nìyẹn. recognition yẹn la fẹ́ nínú ọmọdé. that is to tell you pé nobody to recognize yín tẹ́lẹ̀ wọ́n ní káwọn ẹ̀bẹ̀ sí ní kọ lẹ́tà kẹ́yìn náà máa bá kọ lẹ́tà kẹ́ máa fi sọ nínú email kẹ́ máa fi postal stamp sí kẹ́ máa post ẹ̀ kẹ́ bá tọ́ sádùúgbò kẹ́ lọ fún àwọn ṣẹ̀rífù wọ́n lè bẹ̀rẹ̀ sí ní create awareness yẹn ni Sunday Igboho àtàwa Yorùbá nation ń ṣe tó tàn yìí pé irọ́ ni pé gbogbo ìlú ti mọ̀ wá no more awareness gbogbo èèyàn ti mọ̀ Yorùbá nation wọ́n ti mọ̀ Òmìnira nation ṣó ti clear awareness yẹn ló ní kẹ́ bẹ̀rẹ̀ sí ní create blueprint yóò ṣiṣẹ́ mọ́ àti yellow print circlamation penclamation pimplimation synclamation sensation menstruation gbogbo ẹ̀ ò ṣiṣẹ́ mọ́ wọ́n ní bẹ̀rẹ̀ sí ní create awareness nílùú òyìnbó ẹ̀yin aráàlú òyìnbó wọ́n ní bẹ̀rẹ̀ sí èmi kọ́ ni ọlọ́dọ̀ ẹ̀ṣẹ̀ àsìkò tútù la wà yìí ọmọ ẹlòmíì bóyá máa freeze lélẹ̀ wọ́n ní bẹ̀rẹ̀ sí ní kọ lẹ́tà ṣẹ̀rífù àdúgbò yẹn bẹ̀rẹ̀ sí ní fún àwọn ọlọ́pàá àdúgbò yẹn bẹ̀rẹ̀ sí ní halẹ̀ wọn lọ́wọ́ kódà bẹ̀rẹ̀ homeless ẹ̀ halẹ̀ lọ́wọ́ kọ́ńtírì wo ni wọ́n gbà bẹ́ẹ̀ tí pépà ò gbé news ò gbé United Nations ọlọ́sìn lọ ìbẹ́sẹ̀ lọ sí United Nations kí ló tún wá kù tí ṣẹ̀rífù àtọ ọlọ́pàá tẹ̀lé tí máa kọ lẹ́tà lẹ́wọ̀n ará àdúgbò yín lọ́wọ́ káwọn ọmọ abẹ̀rẹ̀ sí ní kọ lẹ́tà ṣó ti ń clear ṣó ń clear sí ẹjẹ́ àgbọ̀ kẹ́ tó wá gbọ́ Queen Bench so wọ́n á sọ̀rọ̀ báyìí olóṣì oncolos ó ti wà rọrọ̀ ó bá ti Black Lion jẹ́ ó yá Dúpẹ́ sọ̀rọ̀ ọ̀rẹ́ mi sọ̀rọ̀. lẹ́nu àgbàlagbà lẹ́nu ọkùnrin lẹ́nu obìnrin. ṣé ẹ̀rí tá a bá ṣe bẹ́ẹ̀ ni tá à ń kọ̀wé sí gbogbo wọn gbogbo rédíò station tó bá aládùúgbò ibi tó ń gbé ẹ̀kọ́ lẹ́tà sí ẹ̀mẹ́ẹ̀lì sí wọn ẹ̀sẹ̀ǹdì ẹ̀mẹ́ẹ̀lì sí wọn ṣe máa fi káàdì sí ẹ máa pòsì ní o ẹ̀sẹ̀ǹdẹ̀ sí wọn. gbogbo àti káńtínà ní o àti tẹ́lẹ̀tì ní o àti anybody lẹ́yìn tó ti mọ̀ yín lọ tó bá wọn kọ́ máa jẹ́ níbi tẹ́ bá wà ẹ̀sẹ̀ǹdì lẹ́tà sí wọn àdírẹ́sì wọn àwọn ohun tó wọ́n ń sápamọ́ àbí kankan public knowledge ní. ìkọ̀tún wọn sọ̀rọ̀ aráàlú ni àwọn òdàbí àwọn ti Nàìjíríà pẹ́pẹ́ ara wọn ni wọ́n ń sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ aráàlú wọ́n dẹ̀ wà ókùn sáráàlú ẹ̀kọ́ lẹ́tà sí wọn. ẹ̀kọ́ lẹ́tà. àwọn ibi táyé bá wà ètò ẹ̀ bá lè lọ rí pèsè ẹ lọ rí. Yorùbá nation afẹ́fẹ́ recognize ṣé tí gbogbo bá rí nínú míì ẹjọ́ àti ẹ̀dáfù kan àti àwọn ọmọ wọn àwọn ọmọ kéékèèké èdè ìgbà yẹn tó ọmọ kékeré kan kọ lẹ́tà sí Obama kà ó rí ó lẹ̀ nípa ẹ̀ àwọn ọmọ wa ẹjọ́ ti láìsí wọn kọ́ ìpè kan recognize Yorùbá nation information. after tó ti recognize ní 1,000 country. èdè wà nú ẹ̀ ìtàn ẹ̀ka gbogbo oríṣi tó náà ti dá wa lọ́tọ̀ òun ló wà nú ẹ̀. ìṣókì o. táwọn ọmọ wa kọ wípé orílẹ̀-èdè àwọn ìran àwọn orílẹ̀-èdè Yorùbá recognize Yorùbá nation as a nation is a new nation tó jáde kúrò Nàìjíríà orílẹ̀-èdè ṣé wá rí èdè ibi tí wọ́n bá ń sọ níbi tá a wà ṣe mọ̀ fáwa náà ti gbọ́ ibi tá a ti mọ ibi tó èdè tó lágbára sí nìyẹn ìgbà tá a bá dé ìlú onílù
àtàtọ̀ fún ọ pé dandan èdè tí wọn la máa sọ bẹ́ẹ̀ ó ṣe o àwọn àlàá máa lọ kọ́ èdè wọn náà torí àwọn afẹ́rí ìlọsíwájú ní orílẹ̀-èdè yẹn àwọn tó bá dá bẹ̀. ẹ jọ kí ni ẹ rí sí nation tí United Nations ti recognize tí 100 and something countries ti recognize òmìnira nation bread pafun and ẹ̀wà àgọ̀yìn nation tí 100 and something countries tí wọ́n ti recognize tó ti lọ sí United Nations tó ti lọ bá wọn ṣe meeting ṣùgbọ́n tí àwọn councillor àdúgbò yẹn wọ́n recognize ẹ jọ nǹkan tó bá rí sí ẹ jẹ́ kí n rí ní comment section àtọ́ play méjì fún yín ni o ẹ dúró de ti kí lórúkọ ẹ̀ ti Queen Bench kí lẹ rí sí a country tí gbogbo ìlú ti recognize ṣùgbọ́n àwọn councillor àwọn chairman àdúgbò yẹn wọ́n recognize ẹ̀ àwọn èèyàn kì í ṣe politicians even sheriff àtọlọ́pàá wọ́n recognize ẹ̀ only United Nations. Then who are the United Nations? What is United Nations? Ẹ mọ̀ pé mi ò lọ school èmi ò gbọ́ yìnbó pressure ti wà kí ni ìtumọ̀ UN tí UN fi recognize 1,100 countries wọ́n ti recognize ẹ̀ ṣùgbọ́n ó ń pa yálà irọ́ ẹ̀yin tẹ́ dáwó ṣé ti ń clear ká ní gbogbo countries tó wà láyé 101 ló recognize wọn but nínú tó ń sọ nísìn 101 countries yẹn kò subtract ẹ̀ kò ní àwọn country báyìí o ni wọ́n ti recognize wa o America o ẹ má kọ lẹ́tà ní America o England o ẹ má kọ lẹ́tà ní England o bóyá inú àwọn oko kan ní kẹ́ ti máa lọ kọ lẹ́tà kò sí ńbẹ̀ ó ní gbogbo everywhere tẹ́ bá wà lágbàáyé fúnra yín ó jẹ́ kó yé yín pé fúnra yín báyìí lẹ máa lọ gba Yorùbá nation lẹ máa lọ gba òmìnira nation fúnra yín mo tó ń sọ fún yín ni pé there is nothing blueprint yellow print sugar print nothing no something clear sí ẹ tí mọ̀ kankan ó yẹ kí ká wá wọnú gbas ẹ jókòó dáadáa kẹlẹ bá rẹ rìn Queen B ó èpè burúkú ló fún black goat a sọ fún ya ní black goat kì í ṣe ọmọ Yorùbá ó lọ́mọ lọ́rin dìhun agbólé balógun agbólé kinní kan lòun last ó ti cast tí n bá sì sọ̀rọ̀ fún yín mú ní kẹ́ máa gbọ́rọ̀ mi gbọ́ ṣùgbọ́n tó pé mò ń ká lòlò kò jẹ́ kẹ́ máa gbọ́rọ̀ mi gbọ́ Queen B ó ṣe kinní lulẹ̀ ó ṣe kejì lulẹ̀ ó ṣe kẹta lulẹ̀ ẹ má jẹ́ kó ṣe ìkẹrin ẹgbẹ́ kinní yìí wá ìwọ ló kàn kinní ẹni ẹ̀sìn yìí ẹ̀sìn ẹni ẹ̀sìn alátarodo yìí ẹ̀sìn ẹni Queen B wọ́n ti gbé ẹ̀sìn yẹn dé ìwọ ló kàn ọ̀rọ̀ ẹ bá bẹ̀rẹ̀ sí ni máa rùn létí aráyé ni nítorí pé Àdìsá Ọmọládìkún tó dìde fún wa pé kó ń gbà wálẹ̀ òun láti tó bá bring it down Yorubawuyi bí mo ṣe kálọ̀lò yìí mo tún fi by force pariwo pé kí ìràn mi má kú sóko ẹrú ó tún grab mi mo sọ fún ẹ gbogbo èèyàn kọ́ lèèyàn máa ń grab àwọn èpè tó ṣẹ́ kò ì pósù kan ò ọdún 23 ló ṣe pé o 23 October 2023 ló ṣe pé o kò ì pósù kan olóúnjẹ bí àrá yìí Ọlọ́run ò dá wa dọ́gba we have different people tọ́lọ́run ọba dá ó ṣọ́ọ̀kì o ibi pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi má sunkún pẹ̀lẹ́ ẹ̀sìn aláta gígùn lélẹ̀ aláta súyà ẹ̀sìn aláta súyà rí ó yá Queen B ya sọ̀rọ̀. ìwọ èèyàn kéèyàn ta ló fẹ́ bú ta ló bá bú irùngbọ̀n bí ẹran léyà wọ́n fún ara ẹran léyà ni ẹ́ orí ò pé ẹran léyà bá wò ó lè pọ̀ orí ò pé rárá wọn ò rẹ́ni sọ fún ẹ ò rẹ́ni pé wọlé kó kìlọ̀ fún ẹ ta ló ń bá sọ̀rọ̀ ìwọ náà ti sọ fún èmi pẹ̀lú àwọn ìyá tó kú ń sọ anyway torí ìyálà ìyá ẹ ni mo jẹ́. What? Who are you tó fẹ́ máa intimidate everybody o tún parọ́ lórí social media o ní mo gbé nǹkan kan wọnú platform which is not
I will never lie to anybody. Mo ò lè parọ́ fún anybody. Ìwọ ló ń parọ́ tó bá wo show of shame tó ṣe. Olóhùn sùn, wọ́n á pè ẹ́, wọ́n ní mo gbé nǹkan kan wọlé. Tí n bá gbé nǹkan kan wọlé, tó bá jẹ́ pé mo post nǹkan kan wọlé, ó ti ní má ṣe pé. Ṣùgbọ́n mi ì gbé nǹkan kan wọlé. Ó dẹ̀ ní mo gbé nǹkan kan wọlé. Ó dẹ̀ rí, ó dẹ̀ emphasize lórí ayé ò lè dà. Epo tó kàn ní ṣe pé. Gbogbo nǹkan tó kàn ó ń ṣe lásán ni. Torí pé òun parọ́, onírọ́ olè ní ẹ́. Ó tún kọ́ àwọn ọmọ ọlọ́mọ kọ́ lọ́ máa parọ́. Èèyàn gbé kinní kan wọlé síwájú kinní kan. Idiot, ṣé ìran ẹ̀ ló ní platform? Ṣé ìyáláyà ẹ̀ ọmọ Ìgbò? Ṣé ìyáláyà ẹ̀ ló ní platform? Ọmọ Ìgbò ni. Ìwọ ló ní gbogbo ọmọ Yorùbá. Tó bá ní làákàyè tó rẹ̀ tó lọ́pọlọ. Ṣé o máa jáde pé èèyàn kan ò dáwó, èèyàn kan ló dáwó? Gbé rìsíìtì èmi náà rìsíìtì tèmi lọ sí orí Gmail yín kó lọ wo ń bẹ̀. Wọ́n ti gbá kun ibi, wọ́n gbá ọ̀rẹ́ mi kò dá báyìí. Dánwó rìsíìtì yín kó lọ àmì gbé ti tiẹ̀ jáde. Zell ni mo ṣe, Zells. Ẹ̀mí Zell, there another deposit. I'll show it to you, to your ass, idiot. Mo dẹ̀ ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Who are you? Mi ti ẹ̀ mọ̀ ẹ́ rí. Ìgbà tí mo mọ̀ ẹ́ ni ìgbà tí. Ẹ̀yin tẹ́ bá ń tẹ̀lé mi, ṣe rí ṣọ̀ tí mo play ń jọ wò. Tí àwọn ọmọ òmìnira tí wọ́n kó fún Queen B. Kí náà sọ? Wọ́n ló sọ fáwọn wípé Sunday Igboho lòun náà owó fún. Àwọn ọba Akíntóyè lòun kówó fún. Mo play ẹ̀yin tẹ́ bá follow mi. Ẹ bẹ̀rẹ̀ sí ní follow. Ẹ̀yin tẹ́ bá ti ń follow tẹ́lẹ̀ tí wò, tẹ́lẹ̀ notification button yín lẹ̀. Ó yẹ ẹ lọ tán. Kẹ́lẹ̀ máa mọ bó ṣe ń lọ gbàgbós, ẹ sì máa jó o. Láyé lẹ́yìn ètò yìí, ẹ sì máa jó, ẹ jẹ́ a máa gbọ́ lọ. Má sọ̀rọ̀ jàre ọ̀rẹ́ mi. Tó ṣe lọ́ọ̀yà Jẹ̀kúrẹ́dí tí mò ń bá yíyọ̀ ṣe ìjà ń gbà yẹn ló dá sí. Àwọn olórí ibù. Wọ́n fi oníyà lórúkọ. Wọ́n idiot. Ta ló fẹ́ máa bú? Tájú elégbodò. Àwọn ta lẹgbẹ́ ẹ̀. Tájú. Tó ló ti ṣe irùngbọ̀n bíi ti màálù. Wèrè ní Queen B wèrè. O lè máa kàn sọ̀rọ̀ sẹ́nìbọ́dì. Ìpè tí ń jà ẹ́ tó bá mọ̀, tó bá rẹ́ni sọ fún ẹ pé ń jà ẹ́. Ìpè ń jà ẹ́, ó ń kọjá yẹ, ó dẹ̀ ti kọjá yẹ big time. Àdàbí tí mi bá fi gbogbo ara mi ṣe nǹkan tí a gbé dání. Àdàbí tí mi bá try. Àdàbí tí mi bá try. Mo nífẹ̀ẹ́ àwọn ọ̀ràn mi. O ò nífẹ̀ẹ́ ìran ẹ̀, tó bá nífẹ̀ẹ́ ìran ẹ̀. Mo tí mò ń jà fún pé ẹ̀yin yóò èèyàn mọ́. Àti ìpọ̀ tó. Nǹkan tí mò ń jà fún ni tó jẹ́ ń tẹ̀ wọnú platform yẹn lọ́jọ́ yẹn mú lọ́wọ́ kí pé ẹ yọ ọmọ ọlọ́mọ kan. Mo ń jà fún ẹ̀tọ́ náà still náà ni. Bẹ́ẹ̀ ni. Ẹ̀tọ́ ni mo ṣe jà fún tó fi dé tadé tí mo fi ṣe mistake sọ nǹkan tí mo sọ. Mistake, nobody is above mistake. So mistake ló fi sọ̀rọ̀ ló fi búyà. Wàhálà Queen B ó ti fọ́. Ó ti fọ́ cup. Tó bá fọ́ ó ti fọ́ cup náà. Tó bá fọ́ ó ti fọ́ cup. Kí ló tó ń fọ́? Stand sórí ẹ̀. Wàá fọ́ ò ṣe ní fọ́. Torí ó ti bẹ ẹdẹ jẹ́. Kó tó bẹ́ lọ sẹ́ẹ̀dẹ̀. Ó lè mú tó bá tẹ́lẹ̀ ẹ̀dẹ̀. Ẹ̀dẹ̀ ò ní gbà ẹ̀. This is what we are telling you people. Ẹlòmíì tó bá rí kíní kan kéré ní ọkọ ẹ̀. Ó ti sá lọ. Ó fẹ́ lọ fẹ́ boyfriend ẹ̀ níta. Tó bá wá dán, tó bá wá rí double. Ogun gbọ́ kò nílé àwọn òbí yín rè. O ní lè kú òǹbẹ̀. Queen B má sọ̀rọ̀ lọ. Go on son, sọ̀rọ̀ sókè. But you dare not come and intimidate anybody. O lè intimidate mi. Tó bá fẹ́ intimidate àwọn ẹlòmíì. Tèmi ni mi ń jà fúnra mi sìn. Torí olùṣì ènìyàn ni ẹ́. Ẹ̀sìn àgbáyé ló máa ṣe. Ó ṣe máa ṣẹ̀sìn big time. Àdàbí tí mi bá ti fi gbogbo ipá àti agbára láti make sure pé gbogbo nǹkan ó ṣe déédéé nínú ìrìn àjò. Àdàbí tí mi bá ti nára. Àdàbí tó bá jẹ́ pé ó tiẹ̀ gba gbogbo insult tí mo ti gbà nínú ìrìn àjò tó bá gba 1% ẹ̀ wọ́n fún yìí. Ó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní gba insult ni.
èèyàn kan ìyá kan ní kinní kan níbo ló wà tẹ́lẹ̀ tó ó mọ̀ ṣe ló ti bẹ̀rẹ̀ láti ìgbà ìpẹ̀pẹ̀ tá a ti bẹ̀rẹ̀. Okay. This fool. Wọ́n fẹ́ sọ àwọn màmá onímàmá tó ń dáwó, gbogbo àwọn èèyàn tó ń dáwó, gbogbo àwọn bàbá tó ń dáwó tó ń ṣiṣẹ́ lójoojúmọ́, ó wá fẹ́ sọ wọ́n di powerless, ó fẹ́ sọ wọ́n di pé wọn ò mọ nǹkan kan ṣe, ìwọ ló mọ̀ ṣe, ìwọ mélòó ló dáwó, bẹ́ẹ̀rì sì ti ń jáde. Òun ò lè dáwó tó àwọn ní cash, àwọn náà ń cash out, àwọn náà ń cash out. G-boy kò lè dáwó fún ẹni tó fẹ́ gbowó lọ́wọ́ fún mága ẹ̀, because òun ló ń cash out. Receipt wo ni kó gbé jáde. So Sunday Igboho kọ́ ló fún lówó mọ́. Sọ̀rọ̀ sókè. Ó lẹ́ni bá ẹ sọ̀rọ̀, orí òpè ọpọlọ ẹ ti dàrú. Tú jáde kó tó sọ̀rọ̀ mi, ó fẹ́ parẹ́ bí só. Torí pé mo mọ̀ pé mo ṣe gbogbo ọ̀nà ni mo fi dúró tán. Wọ́n pọ́ǹchì mi bí, wọ́n pọ́ǹchì mi lọ́rùn. Àwọn tí bí wọ́n gbá mi, ẹ̀yin náà ẹ ti fẹ́ bẹ̀rẹ̀. Pé bí kí mo sọ fún ẹ, mo fẹ́ dá ń bí, mo fẹ́ dá lọ́hùn, èṣù àìní dá níbì kankan ni. Gbogbo ẹ̀ láti bá ti wà láyé tó fẹ́ dá lọ́wọ́ everybody. Èṣù àìní dá lọ́wọ́ anybody ni. Ẹ lọ kọ́ bí tí mo sọ yìí, ẹ gé kẹ́kọ́ sílẹ̀. Ẹ máa fi ṣe lesson fún àwọn ọmọ yín. Pé gbogbo ẹ tó bá ti ń dóde pé mo fẹ́ dá ń bí, mo fẹ́ dá lọ́hùn, mo fẹ́ dá ń bí, mo fẹ́ dá ń bí. Èṣù àìní dá níbì kankan ni. Kò sí bínú ẹ̀ ṣe lè dá tó. Kò sí bó ṣe lè mọ́ ṣe tó, ò ní dá ní anywhere. Pé ó ṣòkè. Sọ̀rọ̀ sókè. Wọ́n idiot kọ́kọ́ ló máa bú ìyá aláìyá ẹ̀. Kò tẹ̀ tún sọ nǹkan tó ráì tó tún parọ́ ni. Tó pọ́ nírọ́ ni yín láti ilẹ̀. Irọ́ ni ló bá dé. Ìwọ dẹ̀ ló stage gbogbo ẹ̀kọ́ kó lọ ṣe. Àwọn onírọ́ òfò. Ó dẹ̀ ti bẹ̀rẹ̀ kó máa bú àwọn èèyàn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mo ti ń wò ẹ̀. Ẹnu ẹ̀yán mayàmáyà. Orí ò pé. You better talk to yourself. Ó ti gungi kọjá ewé. Ó máa jábọ̀ ni. Fún ṣò tó ṣe lánàá yẹn, ó ti tẹ́ra ẹ̀. Ẹ̀tẹ́ wa máa gùn lé orí ẹ̀. Ṣó tó ṣe lánàá yẹn, ó ti fuck up ayé ẹ̀. Tó bá fọ́, ó ti fuck up. Tó bá fuck up, ó ti ṣayé. What is your problem? Ó fẹ́ máa jẹ́ ayé. Ta ló fún ẹ ní power? Tá gbé elégbodò. Tó fẹ́ jọba lé everybody, èmi ò pẹ̀lú wọn. Wọ́n bí ẹ̀dá. Wàá mọ̀ pé mo àjọ wọnú òrìn àjò ni. Àjọ wà lẹ́yìn ẹ̀yìn. O lè máa wo pé o wà next sí somebody. Well, kò sí tó kàn mí. Àṣebájọ́ máa gbé inú. Dúpẹ́ ti di somebody. Dúpẹ́ ti di somebody. Àbí wọ́n lọ fẹ́ lọ dá gbé bẹ́ẹ̀. Òwe di ọ̀tọ̀ ọmọ ọ̀run kírun. Ọ̀rọ̀ yẹn pọ̀. Ọmọ ọ̀nà. Ọmọ ọ̀nà. Ọmọ ìgbà káwọn ọmọ kékeré. Ẹ lọ tẹ̀ sáwọn ìyá yẹn lójú. Ìyá láyé ẹ̀ náà máa tẹ̀ sí ojú. Ẹ ṣe bẹ̀rẹ̀. Orí ò pé. Ó ṣe bẹ̀rẹ̀. Kí la gbé? Kí la jù? Ó máa dùn yín. Ṣé kọ́ ọmọ Ìgbò tó ń nà ìyá ẹ̀ gan-an láyé ìsìn wọn ti ní respect fún ìyá wọn. Àwọn ìyá ìwò ló ní kọ́ ló máa tẹ̀ sí lójú náà. Black Lion máa ń nà yẹ. Nítorí pé o fẹ́ jẹ́ kó mọ̀ pé ìwọ ni kò jẹ́ nǹkan kan, kò jámọ́ nǹkan kan. Bà bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yẹn pọ̀. Àtijọ́ wọ̀ mo fẹ́ ní lè withdraw. I'm not withdrawing from anything. No one can intimidate me. Lie. You dare not. O bá tún mention orúkọ mi lásán. O bá tún mention orúkọ mi. Ayé ẹ̀ fẹ́ bàjẹ́ ráúráú. Ìwọ ọmọ ọ̀run kí wọ́n mú olè. Ó lè fọ̀. Pọ̀ sórí social media wọ́n sọ nonsense. Ó ṣe ṣóòṣì. Ló ṣì. Tó mention orúkọ kí n bí kan kò ṣe kíkan. Mo ní rìsíìtì mi gbé tiẹ̀ jáde. Mo ní rìsíìtì mi báyìí. Rìsíìtì yẹn ṣó kọ́ Sunday Igboho kọ́ ló wà ń bẹ̀. Ẹ̀jẹ̀ ní Sunday Igboho ló ń gbowó àwọn wèrè. Kó má ra gbá fún ẹ. Kò ní ìràwọ̀ náà fún. Tí o bá dára ẹ lójú, gbé owó títí ẹ jáde. Màá gbé tèmi fáwọn sọ̀rọ̀sọ̀rọ̀ kan publicize ẹ̀. Mo wà bí gbé fún mi, màá bẹ̀ sọ. Màá bẹ̀ sọ gbé fún mi. Ọ̀rẹ́ mi ní ẹ̀ ìwọ ló ń ṣe wèrè. Ṣòro pé o lè rí dínkù èèyàn kan, o lè rí dínkù mi. Wọ́n bí wọn dá, mo wà lẹ́yìn ẹ̀. Kí ni tó máa sọ̀rọ̀? Máa ń leave
by example. Mo wà lẹ́yìn ẹ̀, I'm a wọ́n lè rí leader dípò in my own space. Be on your lane, be on your own space. You don't come on my lane because you want to put somebody down. Yeah. And to bad try ilẹ̀ ló máa wá. Bẹ́ẹ̀ni. Tó àwọn tá try ẹ̀ gan. Ẹ máa ṣègbé ni, gbogbo yín pátá. Ilẹ̀ lẹ́ ń bọ̀, gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe rédèrèdè. Àdàbí tí mi bá ti di kíní mú gidi gangan. Àdàbí tí mi bá ti fi ọkọ̀ tara ṣe. Àdàbí tí mi bá ti dúró tán. Mo like it. Àdàbí tí mi bá ti try àti to make peace for so long. Àwọn tó ń mú iye nǹkan tó ti ṣe. Ẹ̀yin náà ẹ̀yin tó wá bẹ̀rẹ̀ láti last week ń bí. Kí ló ṣe wọ́n ṣépè fún yín ni? Wọ́n ṣépè fún wọn, wọ́n ṣépè fún wọn. Ẹ̀dẹ̀ máa rorí yín. Ta ló gúnyán fún yín tó ọbẹ̀ ṣòro fún yín? Ó ní tọbẹ̀ òṣòro ní ògbọ́ Yorùbá. Must you come out and start ridiculing people? Ṣo láti jáde kó wá máa ridicule àwọn èèyàn kó tó mọ̀ pọ̀ ọ̀gá ni ó ṣọ̀gá anybody ó ṣọ̀gá Yorùbá nation. You are not. You are not. Even tó bá fi ẹ jẹ, we are not accepting. Accept agree. Ẹ̀yin mélòó? You got to àwa la máa choose àwọn tó máa ṣe nǹkan fún àwa. Ìyá ti sọ pé òun ló ń fi ṣe second in command náà. Tó bá pọ́nra ẹ léjù, o kàn ń yẹ̀yẹ́ ara ẹ ni. O lè máa post àkóyá ṣe ṣóòṣì. Ìpè dẹ̀ ti mú ìwọ gangan náà lò. Ìwọ náà lò lọ́wọ́lọ́wọ́ yìí. And I'm not gonna keep quiet for you, for your ass. I'm not gonna. You black ass idiot. Am I ṣe? Queen B. Kí ni mo sọ fún yín? Mo ní tí bá ń sọ̀rọ̀, I don't just talk. When I'm talking, ẹ má wo èmi, don't look at the messenger. Just look at my message. Hear my message. Don't look at, oh, you might like me. I don't care. But my message mi ni kò listen sí. Nígbà tẹ́ ẹ dá àwọn ọmọ yẹn síta, kó máa lọ bú olóyè Sunday Igboho, if you have been following me before. Kí ni mo sọ? Kí ni mo sọ? Mo ní gbogbo àgbàlagbà tó bá ti ń yan ọmọdé níṣẹ́ dé tòrutòru, kó máa lọ bú àgbàlagbà mi. Tó bá bú àgbàlagbà yẹn tán, tí ò bá rẹ́ni tó máa bú mọ́, ó ń padà bọ̀ ńlé, wá bú àgbàlagbà tó ránṣẹ́. Ìyá tó ní kọ́mọ máa lọ bú èèyàn ta ni. Tó bá bú ará àta tán, tí ò bá rẹ́ni tó máa bú mọ́, ó ń bọ̀ ńlé, wá bú ará ilé. Àwọn ọmọ yìí náà lẹ́yìn kan máa bú Sunday Igboho, kó máa bú Akintoye o. Àbá ọmọ yìí kọ́ lẹ́yìn. Wọ́n ti bú Igboho tí olóyè ò sọ̀rọ̀. Wọ́n ti bú bàbá Akintoye tí bàbá Akintoye ò gbìn. Wọ́n ń ṣe ọmọ wa náà ni wọ́n. Ọmọ wa náà ni wọ́n. Ṣé ẹ̀yin ò bí a blood máa wẹ̀ nínú vein wọn ni? Bàbá Akintoye ibi tẹ́ ti ń bú wọn, ó kàn wọ́n. Ibi tẹ́ ti ń bú olóyè Sunday Igboho, ó ń kàn. Ṣùgbọ́n wọ́n pa yín tì. Wọ́n tẹ̀lé òwe àwọn àgbà. Wípé ọmọdé tó lẹ́gbà ńlé tó lọ ń yá níta, kò sí bóyá fẹ́ ṣe, ti ilé ẹ̀ ló máa fi san. Ìyà tó ń jẹ ẹnìkan lọ́wọ́ ni, tí ò tí ì jẹ lòmíì, ó ń jẹ nǹkan lọ́wọ́ ni. Àwọn ọmọ tó ń bú olóyè Sunday Igboho lọ́wọ́, tó ń bọ̀ bá Akintoye lọ́wọ́, wọ́n ń bú yẹn lọ́wọ́ ni. Tó má ti kú ńbẹ̀, wọ́n ń bọ̀ wá bá yín. Ṣé wọ́n wá bá yín tàbí wọ́n wá bá yín? I never say anything o. Ẹ tí rí nǹkan kan o. Ẹ tí gbọ́ nǹkan kan. Ẹ jẹ́ ká play lè fún yín. Mi fẹ́ play látàárọ̀. Ojúmọ́ re ni o. Ojúmọ́ re ni. Fún wa lónìí o. Ojúmọ́ re kankan ò mú ẹ. Ìyàwó oníbodè ojúmọ́. Ìyàwó oníbodè ọ̀run. Ilẹ̀ tó mọ́ wa lónìí o. Ojúmọ́ re ni. Ìyá àjàkáyé ojúmọ́ re ni o. Ojúmọ́ re ni. Ilẹ̀ tó mọ́ wa lónìí o. Ojúmọ́ re ni. Gbogbo ọmọ òmìnira Yorùbá káàkiri àgbáyé tá a dúró. Ojúmọ́ re tó mọ yín dà. Ojúmọ́ tẹ́ fi nara yín. Òpònú ló kọrin. Ojúmọ́ re tó mọ yín dà. Ojúmọ́ re tẹ́ fi ń búra yín lórí ojúmọ́ tẹ́ fi nara yín. Àbẹ́sìn yín kọ́ la play. Ojúmọ́ re ni ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. I never see anything. Sunday Igboho fún ọ ní pressure. Ọmọládìkún fún ọ ní pressure. Yorubawuyi fún ọ ní pressure. Ẹ̀yin ọmọ Yorùbá nation ẹ fún ọ ní pressure.
pressure ti wà ọlọ́pàá máa kọ́ anybody sọ̀rọ̀ ojúmọ́ rẹ ni. mo kí yín ẹ kú ojú lọ́nà ojúmọ́ rẹ o àwọn ẹlẹ́sìn ojú lọ́nà ilẹ̀ tó mọ́ wá Adélé tó ti lọ yàgbẹ́ ojúmọ́ Adélé ti lọ yàgbẹ́. gbogbo ẹ̀yin ènìyàn mi nílé agbódo gbogbo òmìnira 2022 mo kí yín o mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ tẹ́tí gbọ́ mi mo ní ìtàn kékeré kan nípa ọkùnrin mẹ́ta àwọn mẹ́ta ẹ máa gbọ́ mi fẹ́ kó play bẹ́ẹ̀ mi fẹ́ play bẹ́ẹ̀ yẹn bàbá àkàdé play kan mo sọ pé má ti dárúkọ olóyè Ìgbòho tó má ti dárúkọ Bákíntóyè tó má ti sọ̀rọ̀ sí wọn àní play so máa fast forward síwájú. ìnira 2022 àti Adélé ní iwájú rẹ̀ láì àti títí láì Adélé ti lọ yàgbẹ́ goslo ti má délé. ẹ farabalẹ̀ kẹ́gbọ́n orin náà Akíntóyè ti ṣẹ̀ wá Ìgbòho ti fọ́ wa jẹ Adéníran ti dalẹ̀ Yorùbá omi ló máa gbé wọn lọ. Dúpẹ́ ó ti ṣẹ̀sín Queen Bee ti ṣẹ̀sín o ìwọ wèrè tó ń kọrin náà ti ṣẹ̀sín iná ló máa jó yín pa. Queen Bee ti ṣẹ̀sín Black Lion ti dààmú o òmìnira Black Nation iná ló máa jó yín pa. Iná ló máa jó yín pa iná ló omi ló máa wọ́ yín lọ àwọn lọ gbé yín ìlú náà iná ló máa jó yín pa. Queen Bee ti ṣẹ̀sín Black Lion ti dààmú o gbogbo òmìnira búrẹ́dì àtẹ̀wà nation iná ló máa jó yín pa. Sọ̀rọ̀ sókè wèrè. Adéníran ti ṣẹ̀ wá Sunday Igboho ti fọ́ wa jẹ Adéníran ti dalẹ̀ Yorùbá omi ló máa kó wọn lọ. Queen Bee ti ṣẹ̀sín Dúpẹ́ ti ṣẹlẹ́yà Black Lion ti bọ́ wálẹ̀ iná ló máa jó yín pa. Wèrè tó ń ẹ bá mọ́ kọ wèrè yẹn bá mi kọ sí comment section next show máa kọ síbẹ̀. Wèrè tó ń kọrin ó ti ṣẹ̀sín àwa ò kì í ṣe ara yín Sunday Igboho ò lè dúró sí Kòtónú kó gbẹ́sẹ̀ kan sí Nàìjíríà kó wá gbé flag Yorùbá nation sókè iná ló máa jó yín pa. Adéníran ti ṣẹ̀ wá Akíntóyè ti fọ́ wa jẹ Sunday Igboho ti dalẹ̀ Yorùbá ẹja ló máa ṣá wọn jẹ. Ó yá Queen Bee ti ṣẹ̀sín ìwọ tó ń kọrin ti dààmú Dúpẹ́ ti gbà yín o ẹ̀sìn ẹlẹ́yà alátàrodò lẹ máa ṣe iná ló máa jó yín pa. ẹja ló máa ṣá wọn jẹ iná ló máa jó ẹ pa. àwa náà ti dẹ̀yìn lẹ́yìn wọn ẹja ló máa kó wọn jẹ. àwa ò fẹ́ olórí burúkú ẹ̀yin tẹ̀ ń ṣẹ̀sín ẹ̀yin tẹ̀ ń ṣẹlẹ́yà ẹ̀yin tẹ̀ ń bára yín sùn lórí Yorùbá nation oko yín máa gan pa. Ya. àwa náà ti padà lẹ́yìn wọn omi ló máa gbé wọn lọ. àwa ò bó lórí burúkú ṣe àwa ò bó lórí burúkú jẹ ó yá continue kó máa dààmú iná ló máa jó yín pa. Dára onírú Germany ti ṣẹ̀ wá Yorùbáwuyi ti fọ́ wa jẹ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ti jalè Yorùbá ẹja ló máa kó wọn jẹ. ayé yín ti bàjẹ́ iná ló máa jó yín pa ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ta Yorùbá nation ní $1 million wọ́n máa fẹ̀yìn yín tàgbá ni wọ́n máa rọ̀ yín níbọn wọ́n máa dà yín sómi ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gba Yorùbá nation $1 million wọ́n máa tì yín pa ni. ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ti jalè Yorùbá omi ló máa gbé wọn lọ. Dára onírú ti ṣẹ̀ wá Queen ọ̀ràn ti ṣá wa jẹ Dr. Sabi ti dalẹ̀ Yorùbá ẹja ló máa kó wọn jẹ. Black Lion ti dalẹ̀ Yorùbá omi ló máa gbé yín lọ ẹ̀yin olórí burúkú tẹgbọ́mọ Ìgbò wa o omi ló máa gbé yín lọ. Dúpẹ́ ti gbà yín Dúpẹ́ ti kó yín ní gúrúmù ẹ má kanra mọ́ Yorùbá nation Yorubawuyi mọ ohun tó ń ṣe yín o ẹ lọ ra paracetamol
kẹ́ra parasitadol tẹ́ ẹ bá ra chloroquine tí ò bá gbọ́ kẹ́ lọ mú gánmọ̀ lè 20. Omiyan ti ṣẹ̀ wá, Koiki ti fọ́ wa jẹ. Masberia ti dalẹ̀ Yorùbá, omi ló máa gbé wọn lọ. Masberia ò dá yín torí ọmọ Sunday Igboho ni Yorùbá nation mo lọ lórí àti Yorùbá nation, omi ló máa gbé yín lọ, iná ló máa jó yín pa. Yorubawuyi, iná ló máa jó àwọn tá mi pa. Sọ̀rọ̀ wèrè. Masberia ti ṣẹ̀ wá, Omiyan ti fọ́ wa jẹ. Koiki ti dalẹ̀ Yorùbá, omi ló máa kó wọn lọ. Nígbà tí Koiki ń sọ pé owó ṣùkúṣùkú ni tó bá ti bẹ̀rẹ̀ láti kó tònù kò ní dúró tá máa fi gba ilẹ̀ wa. Ṣebó lórí burúkú yín, ṣebẹ́yìn ilẹ̀ jáde tẹ́ ń bú Koiki pó ti ń pariwo jù, iná ló máa jó yín pa. Yorubawuyi mo dúró tán fúnlẹ̀ bàbá mi. Orí ibú tẹ́ bá fẹ́ ṣe mu wà níbí fún yín, ayé yín máa látàrodo. Sọ̀rọ̀ wèrè. Omi ló máa kó wọn lọ. Iná ló máa jó ẹ pa. Iná ló máa jó ẹ pa. Bàbá Adéníran ti fọ́ wa jẹ. Koiki Media ti dalẹ̀ Yorùbá, omi ló máa gbé wọn lọ. Báyìí ẹ ṣe máa bàjẹ́ táwa wà níbi tá máa bẹ́ẹ̀ post ẹ tán bá mú ayé ẹ bí ayé èso yẹ kó rí bẹ́ẹ̀ àwa wà níbi tá máa post ẹ. Màmá mo dúpẹ́ Onítìrí opó Abíọ́lá, mo ní máa ṣọ́ra fún wọn, máa ṣọ́ra fún wọn. Màmá máa ṣọ́ra fún wọn, máa ṣọ́ra fún wọn. Àwọn tó ń bá ọ jẹ, àwọn tó ń bá ọ mu, tó bá yíṣẹ́ padà wọ́n sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn, ilé ayé lẹ́rí yẹn. Ìyá wa ìwé ìrọ̀rùn ló bá dé. Sọ pé orin mi ni òmòdé o bẹ́pẹ̀ mi lábẹ́ ní sálàwà kọrin gidi. Èmi mo dẹ̀ kọrin fàgbàlagbà tó mú jórí ti yí mọ́ mi. Wọ́n tó ń sọ̀rọ̀ yẹn orí ẹ̀ ó ti overfloat. Àwọn owó nọ́mbà yín jẹ, àwọn nọ́mbà yín mu. Queen B sórí ayé ẹ̀ báyìí. Ìwọ tó ń bá ìyá wọn jẹ, tó ń bá ìyá wọn mu. Ó ti gbọ́. Wọ́n nígbà tó Dúpẹ́ bá kú òun bẹ̀, wọ́n ló ń sọ̀rọ̀ Dúpẹ́ lẹ́yìn. Àwọn alágbàkó làwọn pípù yìí. Akọni ká fi wọ́n káàṣì kúrúsì ni. Wọn ò lálàáfíà. Tó bá ti bóló ìyá máa sún wọn wájú. Ó sọ̀rọ̀ bóló ìbẹ̀ tí ní play ibẹ̀ yẹn. Ó yá sọ̀rọ̀ sókè wèrè. Máa ṣọ́ra fún wọn, máa ṣọ́ra fún wọn. Obìnrin kan ṣoṣo bíi 1 million, mo ní máa ṣọ́ra fún wọn, máa ṣọ́ra fún wọn. Ìyá Aníyìkáyé máa ṣọ́ra fún wọn, máa ṣọ́ra fún wọn. Àwọn tó ń bá ọ jẹ, àwọn tó ń bá ọ mu, tó bá yíṣẹ́ padà wọ́n sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn, Ilé ayé lẹ́rí yẹn. Màmá mo dúpẹ́ Onítìrí wá ṣe rere, láyé rẹ̀ ò wá ṣe rere. Wá ṣe rere pẹ̀lú Wá $1 ṣe rere, million. láyé rẹ̀ ò wá ṣe rere. Ẹ ò ṣèkà láyé, ẹ ò ní ṣèkà Ó lọ́run. ṣe kántì ẹ. Ẹ ò dẹ̀ ní ṣèbàjẹ́ ọmọ làkejì. Ó ṣe bàjẹ́ o. Wá ṣe rere, láyé rẹ̀ ò wá ṣe rere. Màmá, báyé ń bú wọn kó ṣá máa hùwà re. Èèyàn ń bú wọn kó ṣá máa hùwà re. Àbọ̀ àfàbọ̀bọ̀ oníṣẹ́ owó ti dá wọn lójú. Iṣẹ́ ọwọ́ ẹ̀dá ni ó gbẹ̀dálà. Màmá wá ṣe rere, láyé wa ò wá ṣe rere. Ìyá ìwé ìrọ̀rùn ló bá dé. Ó ti gbọ́ sàláwà orí ẹ̀ ti yí. Káàfàtà káàkiri àgbáyé. Obìnrin kan ṣoṣo bíi 1 million. Àwọn olórí. Agbé fún yín màmá. Àwọn olórí. Ẹ máa bá ṣe yín lọ. Àwọn olórí ibú. Olórí ibú. Màmá mo dúpẹ́ Onítìrí ẹ gbọ́dọ̀ balẹ̀ ẹgbẹ́. Màmá ò gbọ́dọ̀ balẹ̀ ẹgbẹ́. Gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé Adélé ò gbọ́dọ̀ balẹ̀ ẹgbẹ́. Adélé ò gbọ́dọ̀ balẹ̀ ẹgbẹ́. Màmá ò gbọ́dọ̀ balẹ̀ ẹgbẹ́. Màmá ò gbọ́dọ̀ balẹ̀ ẹgbẹ́. Adélé ti wọ go slow. Adélé ti lọ yàgbẹ́. Adélé kankan ò dé níbi kankan mọ́. Olórí ibú ni. Dúpẹ́ ò lè ṣe ìbàjẹ́ wo ló ṣe? Òun ṣe bísínẹ́sì tí ẹ ní $1 million kó jà ti gbà lọ́wọ́ yín kó ti pé ni. Dúpẹ́ ọ̀rọ̀ tó serious mo fẹ́ sọ. Excuse me ma. Dúpẹ́ excuse me. $1 million yẹn tó bá ti gbà tán jọ má gbà mí jọ tó gbé Ọlọ́run má sọ ilẹ̀ Yorùbá di aṣálẹ̀ pátápátá. $1 million yẹn gbà kó pé o. Àwọn sòsú ẹ ni, àwọn múgun ẹ ni, gbà tó bá wùn ẹ lọ́wọ́ wọn. Ọlọ́run mọ̀ pé mi ò bínú sí. Ògún gbọ́. Mi ì bínú sí.
gba $1 million sí ẹ lọ́wọ́ wọn owó táwọn bàbá wọn jọ ìrún ẹ òun ló fẹ́ gbà wọ́n máa san fún ẹ àti bàbá tèmi ò jọ bàbá tiẹ̀ lówó ṣé mi máa wá sanwó fún ẹ àwọn ṣoṣo yẹn ni láyé àtijọ́ bàbá wọn àti yálàyà wọn ti jẹ bàbá tiẹ̀ lówó ìwọ máa gbà lọ́wọ́ wọn náà gbowó lọ́wọ́ wọn dúpẹ́ tùwárẹ o Queen Bench alpha our market Queen Bench ẹ fẹ́ báyé ń gbógun kó ṣá máa hùwà rẹ̀ báyé ń dìtẹ̀ kó ṣá máa hùwà rẹ̀ oya tó dùn mọ́ mi lórí ẹnìyẹn o báyé ń gbógun kó ṣá máa hùwà rẹ̀ báyé ń dìtẹ̀ kó ṣá máa hùwà rẹ̀ oya àbọ̀ afábọ̀ fóníṣẹ́ o ti dá mi lójú wípé iṣẹ́ ọwọ́ ẹ̀dá ni ó gbẹ̀dá là báyé ń gbógun kó ṣá máa hùwà rẹ̀ báyé ń gbógun kó ṣe rere láyé mi máa ṣe rere máa ṣe rere láyé mi máa ṣe rere máa ṣe rere láyé mi máa ṣe rere oya máa ṣe rere láyé mi máa ṣe rere mi ò ṣìkà láyé mi ò ní ṣìkà lọ́run ìyá oníbodè mi ò ní ṣèbàjẹ́ ọmọ làkejì ayé yín á padà ta ni láti dúpẹ́ bá gba $1 million tó fẹ́ fi ra nation fún yín tán ṣé bẹ́ẹ̀ ni wọ́n láti bẹ̀rẹ̀ kí ló sọ fún yín ó ní kí bẹ̀rẹ̀ sí ní kọ́lẹ́tà kọ́ lẹ́tà tí yín á ta fẹsẹ̀ rìn láti Kánò dé Pọ́tà tí yín á yẹ̀ àwa wà ń bí o ọ̀nà tí Yorubawuyi fi dà ìwọ ẹ bá mi kọ orúkọ wèrè yẹn inú platform wọn ni mo ti lọ yọ ẹ bá mi kọ orúkọ wèrè yẹn ẹ bá mi kọ sí comment section mo fẹ́ mọ wèrè tó ń sọ̀rọ̀ yẹn ẹ bá mi kọ orúkọ ẹ sí comment section bí tí Yorubawuyi ti dà yín ó máa ṣàlàyé bí a mo gbowó lọ́wọ́ yín ni o bí a mo bá yín múlẹ̀ ni o bí mi àti yín bá jọ ní nǹkan kan ni o máa ṣàlàyé fún máa ṣe sọ fún ẹ wàá ṣàlàyé fún un Sunday Igboho nìkan ló dà yín olóyè nìkan ló dà yín toró òun nìkan lẹ sọ fún pé kó gbèsè kan sí Kútọ̀nù kó gbèsè kan sí Nàìjíríà kó wá rèsì flag ní Yorùbá nation ọmọ ọgbọ́n Ìgbòho ọgbọ́n wọ́n gbọ́ Sodiq ọgbọ́n Ìgbòho tààlẹ̀ bàbá mi ò ṣà àdìsáre tààlẹ̀ bàbá mi ò ṣà ọgbọ́n ó ti gbọ́n láti inú oyún ó yà gbé wọn ní gùrùmù ó gbé wọn ní gógó àwọn Akíntóyè pòfẹ́sọ̀ ni bàbá o ò lè kí tààlẹ̀ tààlẹ̀ ò ṣà padà jẹ́ máa kí bàbá Akíntóyè pòfẹ́sọ̀ ẹ kú iṣẹ́ wa sà ẹ ṣeun sà adúpẹ́ sà thank you kí má lọ fòyìnbó pé àmì ló lè bí ilé sòyìnbó níwájú professor but I will say thank you sir we appreciate you we appreciate your effort we appreciate everything you have been doing for us in Yoruba land baba àgbàyàn àtúbọ̀ dalẹ̀ thank you sir má yẹ kí n sòyìnbó jù báyìí lọ see you are seeing me for the first time Yorubawuyi lórúkọ mi Yorubawuyi lèmi ń jẹ́ ìwọ tẹ subscribe button yẹn tẹ notification button yẹn lórí péjì no dull moment o àwọn olè hypertension bíbí apa kò sí ń tọ́jú àlè lórí ìkànnì yìí àwọn olè ní hypertension love you baby thank you next show.